dédé àsìkò yìí yóò tù wá lára lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ní ṣókí, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó tún jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú PDP, èyí tí í ṣe àbúrò gómìnà tẹ́lẹ̀ rí kan ní ìpínlẹ̀ Èkìtì, eyín Emmanuel Fáyọ̀ṣe, tí í ṣe àbúrò Peter Ayọ̀délé Fáyọ̀ṣe tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì. Emmanuel Fáyọ̀ṣe ló ti sọ èròǹgbà rẹ̀ láti díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ìpalẹ̀mọ́ ètò ìbò tàwọn gómìnà eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì tí ó bá fi di ọdún 2026. Gẹ́gẹ́ bí Emmanuel Fáyọ̀ṣe ti sọ, ó ní ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn àwọn ìpàdé àti ọ̀rọ̀ ìwúrí kan eléyìí tí í ṣe ẹ̀gbọ́n rẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe tó sọ wípé kí ẹnikẹ́ni má ṣe ríra rẹ̀ gẹ́gẹ́ bí oníjàkulẹ̀, bí kò ṣe wípé oníkálukú ló gbọ́dọ̀ máa ní èròǹgbà wípé òun lè jáwé olúborí o. Ní báyìí Emmanuel Fáyọ̀ṣe ti wá sọ di mímọ̀ wípé òun ti ṣetán o láti takàngbọ̀n pẹ̀lú àwọn ọmọ oyè yòókù lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú wọn nínú ètò ìbò tí ó wáyé tí ṣe tàwọn gómìnà ní ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2026. Báyìí ni Emmanuel tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun tún tẹ̀lé àwọn ìpàdé kan eléyìí tí ẹ̀gbọ́n òun ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà Ayọ̀délé Fáyọ̀ṣe tó ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu nílé rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó, èyí tí òun náà wà ń bẹ̀, tí wọ́n sì fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Tinubu, tí wọ́n béèrè fún àṣẹ àti ìtọ́sọ́nà èyí tó fún òun ní ìwúrí. Ó ní nípa ìdí èyí òun ti ṣetán láti gba ìpínlẹ̀ Èkìtì kúrò lọ́wọ́ ọ̀fìnkìn èyí tí ẹgbẹ́ òṣèlú APC lábẹ́ Oyèbánjí Abíọ́dún tó kù sí o, láti mú ìpínlẹ̀ Èkìtì lọ sí ìpele tó kàn bí Ọlọ́run bá lè ṣe tóun jáwé olúborí nínú ètò ìbò tàwọn gómìnà ọ̀hún tí ó wáyé lọ́dún 2026, gẹ́gẹ́ bí Emmanuel Fáyọ̀ṣe bó ti sọ ọ̀rọ̀ náà. Àwọn àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́, ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC ló ti kọ̀wé pé àwọn ọmọ gbajúgbajà oníṣòwò ní Razak Ọkọyà, àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjèèjì Wahab àti Rahimi Ọkọyà láti wá dáhùn àwọn ìbéèrè kan èyí tí wọ́n kà sí wọn lọ́rùn lórí wípé wọ́n tẹ owó náírà orílẹ̀-èdè wa mọ́lẹ̀, wọ́n ṣe báṣubàṣu léyìí tó lòdì sí òfin ilẹ̀ wa, èyí tí ilé ìfowópamọ́ àgbà CBN tí wọ́n gbé kalẹ̀, èyí tó ń ṣe ìtọ́sọ́nà àwọn owó ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àjọ EFCC ti sọ̀rọ̀ náà, wọ́n ní tí ó bá fi di ọjọ́ ajé Monday tí ṣe ọjọ́ 13 nínú oṣù kínní ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí, kí Wahab Ọkọyà àti Rahim Ọkọyà kí wọ́n jẹ́ ìpè àwọn EFCC lólúlé iṣẹ́ wọn èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó. Nínú fọ́nrán kan èyí tí wọ́n gbé jáde níbi tí wọ́n ti rí Wahab èyí tó ná owó náírà ilẹ̀ wa èyí tó tóbi jù ẹgbẹ̀rún kan náírà nítorí bọ́ndù tí wọ́n sì ń tẹ̀ sókè tí wọ́n tẹ̀ sílẹ̀ sí ara Rahimi níbi àgbékalẹ̀ ìnáwó kékeré kan tí wọ́n ṣe láti fi gbé orin ọ̀kan èyí tí Rahimi kọ jáde, láti fi gbé orin náà jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní Credit Alert, eléyìí tí ó ṣe àfihàn Wahab bó ti ń tẹ owó ọ̀hún sí ara Rahimi tí wọ́n sì ń tẹ owó mọ́lẹ̀ báṣubàṣu. Ìdí rèé tí àjọ EFCC tí wọ́n fi ní má ṣe ní má mọ̀, bẹ́ẹ̀ ni wọ́n bá ti ṣe ohun tí òyò ṣe, dandan ní kí ojú rẹ̀ kó ní nǹkan tí òyò rí o. Wọ́n ní báyìí kí Wahab àti Rahimi Ọkọyà kí wọ́n jẹ́ pé àwọn EFCC tí ó bá fi di ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí tí a wọ̀ láìpẹ́ yìí.
àwọn afọbajẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti gbé ìgbésẹ̀ akin báyìí láti lè yan Aláàfin tuntun tìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún gẹ́gẹ́ bí ìròyìn ti jáde lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 10 nínú oṣù kínní ọdún 2025 yìí ń làwọn ìdílé ọba kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n túyáyá síta tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìgbésẹ̀ èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó gbèrò nípa yíyan ọmọ oyè tuntun èyí tí ó bọ́ sórí àpèrè Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìpapòdà Aláàfin ọba Adéyẹmí kẹta Lámídì èyí tó wọ ìwàlẹ̀ àṣà láti bí ọdún mélòó kan sẹ́yìn gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde eléyìí tí alámòjútó fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ìròyìn àṣà àti ṣe èyí tó gbé jáde ọ̀gbẹ́ni Oyèládé èyí tó gbìnsọ ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí wípé báyìí ni àwọn ọmọ oyè àti ìdílé kan tí wọ́n pè ní Ọ̀yọ́mèsì lẹ́yìn atótónu ìwádìí tó ń ti àyẹ̀wò pẹ̀lú kíkàn sí àwọn alálẹ̀ láti mọ ọmọ oyè tuntun tí ó gorí àpèrè Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ wọ́n ní báyìí ni wọ́n ti mú ọmọ oyè tuntun eléyìí tí wọ́n fi orúkọ rẹ̀ tí wọ́n fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ọmọ oyè tuntun ọ̀hún èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abímbọ́lá Ọ̀wádé èyí tí wọ́n ní òun lẹni tí ifá yàn lẹni tí ifá mú lẹ́yìn gbogbo àwọn ìgbésẹ̀ èyí tó yẹ kí wọ́n gbé o láti Ọ̀yọ́mèsì èyí tí wọ́n fi kéde rẹ̀ ṣùgbọ́n o àwọn ìdílé afọbajẹ èyí tó ń lọ bíi 5 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún tí í ṣe ìlú Ọ̀yọ́ gangan ni wọ́n jáde ìfẹ̀hónúhàn wípé kò yẹ kí gómìnà Ṣèyí Mákindé fọwọ́ sí nítorí wípé màkàrúrù àti ìdáwọ́rú ó ti wà nínú ìgbésẹ̀ èyí tí wọ́n fi yan ọmọ ọba Abímbọ́lá Ọ̀wádé báyìí ìdí rèé tí àwọn ìdílé ọba yòókù tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn. Báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ló ti rọ́wọ́ tó olórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n pè ní Àlórà ni wọ́n ti rọ́wọ́ tó ní agbègbè Àjùwọ̀n Àkútè ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde láti ẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó sọ di mímọ̀ ní wípé ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí òun ni rọ́wọ́ tó ní ọwọ́ tẹ̀ ní ìgbà tí wọ́n ń ṣe dáńdúró ṣe àyẹ̀wò èyí tí a mọ̀ sí stop and search ní agbègbè Àjùwọ̀n Láńbẹ́ Àkútè ní ìpínlẹ̀ Ògùn nínú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí lẹ́yìn ìròyìn kan eléyìí tí wọ́n fi tó àwọn iléeṣẹ́ ọlọ́pàá létí wípé ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà òun ló ń gbáradì láti rìnrìn àjò kan èyí tó sì wà nínú ọkọ̀ Toyota Venza èyí tí wọ́n sì dá ọkọ̀ rẹ̀ dúró wọ́n ní nígẹ́rẹ́ tí wọ́n dá dúró nínú àyẹ̀wò èyí tí wọ́n ṣe ni wọ́n bá ìbọn ìléwọ́ lọ́wọ́ ẹni tó jẹ́ olórí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Abíọ́dún John ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ 2 tó ń ti àwọn ọta ìbọn àti àwọn ohun ìjà olóró míì ni wọ́n ká mọ́ Abíọ́dún John tí í ṣe olórí àwọn ọmọ ẹgbẹ́ Àlórà ni wọ́n ká mọ́ lọ́wọ́ nínú ọkọ̀ fẹ́ǹsà ní báyìí Òdútọ́lá àtòjẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wà lórí ọ̀rọ̀ rẹ̀ báyìí tí wọ́n sì ti fi ọwọ́ òfin mú wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí ni wọ́n yóò taari rẹ̀ lọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ nìṣẹ́tí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónù Olúwaṣèyítán Alẹ́tilẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ṣèyílọ̀, òun mà ló ti sọ èròǹgbà àti ẹ̀dùn ọkàn rẹ̀ jáde lórí ọ̀rọ̀ kan èyí tó ń jà ńlẹ̀ ranyìnranyìn bí ejò apá ìpátán báyìí o. Gẹ́gẹ́ bí Ṣèyílọ̀ ti sọ di mímọ̀, ó ní ó ń pẹ́ o kí ilẹ̀kùn kó tó mú gómìnà ìpínlẹ̀ Èkó eyín Babájídé Sanwó-Olú kí ilẹ̀kùn kó tó mú lọ́wọ́ lórí ìwà kan tí wọ́n ní Mr Macaroni ó wù lásìkò èyí tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tí òun àti Macaroni tí wọ́n pàdé níbi ayẹyẹ kan tó ń gbìyànjú láti bọ Macaroni lọ́wọ́ kí wọ́n dìmọ́ra wọn, ṣùgbọ́n tí Macaroni tó fi ojú aláìnákàní tó fi wo gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó sì ṣe bí ẹni tí ò rí gómìnà wípé gómìnà fẹ́ kí òun o. Ìdí rèé tí Ṣèyílọ̀ fi sọ wípé ó ń pẹ́ kí tàkúté ilẹ̀kùn ọ̀hún kó tó mú gómìnà lọ́wọ́ pẹ̀lú bí wọ́n ṣe bojú ọlá rẹ̀ jẹ́ o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní òun àti gómìnà ti pàdé láwọn ibi ayẹyẹ, ṣùgbọ́n tí gómìnà ṣe bí ẹni wípé òun ò mọ̀ òun rí, òun ò sì rí òun rí o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá pàdé níbi ayẹyẹ báyìí tóun bá ń gbìyànjú láti kí gómìnà, Ṣèyílọ̀ sọ wípé ńṣe ni gómìnà Sanwó-Olú yóò ṣe bí ẹni tí ò rí òun tàbí wípé òun ò já mọ́ nǹkan kan. Ó ní ìwà tí Macaroni wù sí gómìnà yìí, ó ní lóun dùn sí kí ẹnikẹ́ni má sì dá Macaroni lẹ́bi nítorí wípé ó yí ọmọ tó ń sunkún, ó yé ìyá rẹ̀ tó ń bẹ̀ ẹ́. Ṣèyílọ̀ sọ wípé ajá tó rí ni tí ń jùrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń yọ̀ mọ́ ni, ṣùgbọ́n tó rí ni tó padà ń gbò. Ó ní ó ti rí nǹkan kan tó rí. Ó ní kí Macaroni tó hùwà bẹ́ẹ̀ sí gómìnà Sanwó-Olú, dájúdájú nǹkan kan òun ló ti ṣẹlẹ̀, àti wípé ó ní nǹkan kan tó wà nínú Macaroni sí gómìnà léyìí tó kù díẹ̀ káàtó. Ṣèyílọ̀ ní bí gómìnà Sanwó-Olú bó ṣe ń fi ojú pa òun rẹ́ yìí, ó ní òun dùn bí Macaroni ṣe fi ojú pa gómìnà náà rẹ́. Gbogbo akitiyan gómìnà láti bọ Macaroni tá a mọ̀ sí Mr Macaroni lọ́wọ́, ó ní ló já sí òfo pẹ̀lú bí Mr Macaroni bó ṣe fi ojú pa gómìnà Sanwó-Olú rẹ́ o. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́tù láǹfààní láti gbọ́ àti láti wo ọ̀tún ìròyìn nílé iṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li online TV. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan fún ìfẹ́ tẹ́ ní sí wa o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.